ó tán mákindé náà fẹ́ẹ́ jápa. èyí lohun tó ṣẹlẹ̀ níbi ìpàdé tí òun àtìkù bá Babangida ṣe. nígbà tí wọ́n gbọ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ olúṣèyí mákindé gbéra láti ìlú ìbàdàn lọ sí ìlú minna ní ìpínlẹ̀ niger nílé olórí orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ Ibrahim Babangida tó sì bá alhaji Atiku Abubakar pàdé níbẹ̀, ohun méjì ló ń ya àwọn èèyàn lẹ́nu. àkọ́kọ́ ni pé ní gbogbo ìgbà ni mákindé máa ń sọ tó sì máa ń fọwọ́ lálẹ̀ pé òun ò ní bàbá ìsàlẹ̀ nínú àwọn olóṣèlú, òun ò sì ní í láéláé. bàbá ìsàlẹ̀ ni àwọn àgbàlagbà olóṣèlú tí wọ́n máa ń fa àwọn ọmọdé tàbí àwọn ọmọ ẹ̀yìn wọn kalẹ̀ láti du ipò kan tàbí òmíì nínú ìjọba, tó sì jẹ́ irú bàbá ìsàlẹ̀ bẹ́ẹ̀ ni wọn yóò máa bọ bí òrìṣà kí wọ́n lè túbọ̀ pẹ́ nípò tí wọ́n bá yàn wọ́n sí. mákindé lóun kò lẹ́ni tó jọ bẹ́ẹ̀, òun ò sì lè ní. ìyẹn níyanu àkọ́kọ́ fáwọn èèyàn nígbà tí wọ́n rí i nílé Babangida. ìyanu kejì ni pé ìbínú Àtíkù ní mákindé torí ẹ̀dọ̀rẹ́ àwọn Wike tó lérí pé òun ò lè bá Àtíkù ṣe nítorí kì í ṣe àsìkò àwọn ará òkè ọya láti fa ààrẹ kalẹ̀ ní 2023. àwọn ará ìsàlẹ̀ ọya ni, òun ò sì lè fi ọmọ Yorùbá sílẹ̀ ìyẹn Tinubu kí òun wá bá ọmọ Haúsá ìyẹn Àtíkù lọ. bí mákindé sì ṣe wí nígbà náà ló ṣe ó kọ̀yìn sí Àtíkù, bó tilẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú kan náà ni wọ́n jọ wà, ó bá Tinubu lọ. ohun táwọn èèyàn ṣe ń béèrè pé kí ló ṣẹlẹ̀ nìyẹn. ní ọjọ́ ìṣẹ́gun túsídéé ọjọ́ 10 oṣù kejì yìí ní Àtíkù àti mákindé pàdé nílé Babangida. ìpàdé náà kì í ṣe àrìnàkò, nítorí bí àwọn méjèèjì ṣe pàdé ara wọn kò jọ pé kinní náà kàn wá bẹ́ẹ̀ ṣá, ó jọ pé ohun tí wọ́n ti pilẹ̀ dáadáa ni. àkọ́kọ́ ni pé Àtíkù kò dá wá, àwọn àgbà òṣèlú tó máa ń mú kiri tẹ̀lé bẹ́ẹ̀ Nibi àti Kashim Imam àtàwọn míì. eléyìí fi hàn pé kì í ṣe pé ó kàn wá kí Babangida lásán. bẹ́ẹ̀ náà ni mákindé, òun náà ò dá wá sọ́dọ̀ Babangida o, Ọlágúnsóyè Òyìnlọ́lá tẹ̀lé. bẹ́ẹ̀ Òyìnlọ́lá rèé ọkọ pàtàkì nínú àwọn ọmọlẹ́yìn ọ̀gá ológun náà ni, àgbà PDP sì ni. nídìí èyí ìpàdé náà kò lórúkọ méjì, ìpàdé òṣèlú ńlá ni. níbi aago 1:30 ní Àtíkù dé sílé Babangida, ó sì kù gẹ́ngẹ́ kí aago 2 lù ní mákindé àti Òyìnlọ́lá náà dé síbẹ̀, tí wọ́n sì kíra tí wọ́n sì wọlé ìpàdé ìdákọ́ńkọ́. lóòótọ́ ìpàdé náà kì í ṣe èyí tí wọ́n pariwo ẹ̀ síta, kò sẹ́ni tó mọ ohun tí wọ́n sọ níbẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n wà níbẹ̀. àfi bí Ayọ̀délé Fáyọ̀ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ ṣe sáré gbé ìwé jáde tó ní òun mọ ohun tí wọ́n sọ nípàdé ọ̀hún o. Fáyọ̀ṣe ní ìpàdé tí mákindé lọ bá àwọn Àtíkù ṣe, wọ́n lọ sọ̀rọ̀ lórí bí mákindé yóò ṣe wọ ẹgbẹ́ ADC tí wọn yóò sì fi ṣe igbákejì Àtíkù ni. Fáyọ̀ṣe ní níbi ìpàdé náà wọ́n ti tún sọ pé mákindé yóò ṣètò bí yóò ti ṣe rí bílíọ̀nù 10 náírà kó sílẹ̀. owó náà ni wọn yóò sì fi ṣètò gbogbo débi pé ohun tó bá fẹ́ nínú ADC wọn yóò fún un. ọkùnrin olóṣèlú Èkìtì yìí ní àwọn Àtíkù ti mọ̀ pé Peter Obi kò ní í gbà láti wá ṣe igbákejì, kò ní í ṣe é. bẹ́ẹ̀ ni Àtíkù ń wá èèyàn gidi kan láti ṣe igbákejì ẹ̀ tí yóò sì jẹ́ ẹni tó wá láti ìsàlẹ̀ odò Ọya níbí pàápàá nílẹ̀ Yorùbá. pé ohun tó jẹ́ kí wọ́n wá mákindé rí rèé, pàápàá nígbà tí wọ́n ti rí i pé nǹkan ti dàrú pátápátá fún gbogbo wọn nínú ẹgbẹ́ PDP. Fáyọ̀ṣe ni àwọn Àtíkù mọ̀ pé kò sí bó ti lè jẹ́, ìgbàkigbà tí àwọn bá dìbò abẹ́lé Àtíkù ni yóò wọlé nínú ADC, Òbí ò ní rí kinní kan mú. ìdí èyí ni wọ́n ṣe ní kí wọ́n máa wá mákindé lọ, tí mákindé náà sì gbà sí wọn lẹ́nu pé òun yóò máa bọ̀ nínú ADC, òun yóò sì ṣètò bílíọ̀nù 10 fún wọn tí wọ́n bá ti gbà pé òun lòun yóò ṣe igbákejì Àtíkù lásìkò ìbò náà. àmọ́ àwọn kan tí wọ́n mọ bí ìpàdé náà ti lọ gan-an àti ètò tí wọ́n jọ ṣe kí ìpàdé náà tó wáyé rárá sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ pátá gbáà ní Fáyọ̀ṣe gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí. ó sì jọ àwọn tí wọ́n ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ lójú pé Fáyọ̀ṣe yóò padà wá dà báyìí lẹ́ni tí yóò máa purọ́ yóò sì máa ba ẹnì kejì ẹ̀ lórúkọ jẹ́ nítorí ọ̀rọ̀ òṣèlú,
pé nǹkan ìyanu gbáà ni. Wọ́n ní kò sí ohun méjì tí Makinde ń fẹ́ ju ibi tí yóò ti díje du ipò ààrẹ lọ. Lóòótọ́ ni wọ́n pè wá sínú ẹgbẹ́ ADC, àmọ́ ohun tó ṣe fẹ́ lọ síbẹ̀ ni kó lè du ipò ààrẹ, pé ọ̀pọ̀ nínú àwọn aṣáájú ADC ni kò fẹ́ kí Atiku díje, ṣùgbọ́n Atiku náà fòfin lé pé ohun tó lè jẹ́ kí òun má díje ni tí òun bá tún rí èèyàn pàtàkì kan tó ti apá ìsàlẹ̀ ọya wá, pàápàá nílẹ̀ Yorùbá, pé irú ẹni bẹ́ẹ̀ làwọn yóò fà kalẹ̀ tí òun yóò sì máa wò ó bóyá ẹni tí òun lè dúró tì ni. Àmọ́ ní ti Òbí, Atiku fárígá pé tó bá jẹ́ Òbí nìkan lókù tó ń dupò náà láti ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò, òun á dupò náà pẹ̀lú ẹ̀ ṣáá ni. Ohun táwọn Oyinlọ́lá ṣe bẹ̀rẹ̀ ètò náà rèé pé tí Atiku bá lè gbà, Makinde yóò wọ inú ẹgbẹ́ wọn, yóò sì du ipò ààrẹ níbẹ̀. Nítorí ìjà tó sì ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ náà ṣe kan Babangida. Ṣé inú PDP ní gbogbo wọn jọ wà tẹ́lẹ̀? Ìgbà tí wọ́n fẹ́ díje ní ọdún 2022 láti mọ ẹni tí ẹgbẹ́ wọn yóò fà kalẹ̀ fún ìbò ààrẹ ti 2023 ní ìjà dé. Ohun tí Makinde ṣe bínú nígbà náà ni pé Atiku ti ilẹ̀ Haúsá wá, ọmọ Haúsá míì ló sì fẹ́ gbé ìjọba kalẹ̀, ìyẹn Muhammadu Buhari. Ó ní òun ò sì lè gba irú ìyẹn kí ẹ̀rí ọkàn òun má da òun láàmú. Ohun tó jẹ́ kó bá àwọn Wike lọ nígbà tọ́rọ̀ dìjà pátá rèé, tí gbogbo wọn sì kọ̀yìn sí Atiku tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Tinubu. Ìyẹn làwọn èèyàn ṣe ń sọ pé Fáyọ̀ṣe ò mọ ohun tó ń sọ, pé ṣé ẹni tó jẹ́ ohun tó dá ìjà sílẹ̀ nínú PDP náà ni pé òun ò lè tẹ̀lé Atiku, ṣé Atiku náà ni yóò sì padà wá tẹ̀lé báyìí pé kó du ipò ààrẹ kí òun ṣe igbákejì ẹ̀. Wọ́n ní Fáyọ̀ṣe kàn fẹ́ bà gómìnà Ọ̀yọ́ náà lórúkọ jẹ́ pátápátá ni. Ohun tí àwọn fẹ́, ìyẹn àwọn Makinde àti àwọn èèyàn ẹ̀, ohun tí àwọn fẹ́ ni kí Atiku fọkàn àwọn balẹ̀ pé òun yóò lè du ipò ààrẹ nínú ẹgbẹ́ wọn, kí òun àti Peter Obi sì jọ fà á mọ́ ara àwọn lọ́wọ́. Àmọ́ níbi ìpàdé yìí náà, Atiku àdán tí kò ṣeku tí kò ṣẹyẹ ni. Ohun tó sọ náà ni pé kí wọ́n má tíì fi ọ̀rọ̀ ẹni tí yóò du ipò ààrẹ àti ẹni tí yóò ní du ipò ààrẹ sínú kinní náà, pé tí Makinde bá fẹ́ wọ ẹgbẹ́ náà kó tètè máa bọ̀ pẹ̀lú àwọn èèyàn ẹ̀, kí àwọn jọ sọ ẹgbẹ́ ADC di ńlá. Nígbà tí àsìkò láti yan ẹni tí yóò bá du ipò ààrẹ bá sì yá, àwọn yóò jọ mọ ẹni tí àwọn bá fẹ́ fà kalẹ̀ ni, gbogbo àwọn yóò sì jọ ṣiṣẹ́ fún irú ẹni bẹ́ẹ̀. Èyí ni pé ìpadà wálé tí Makinde padà wálé láti Minna, ìpàdé oríṣiríṣi ni yóò sì máa ṣe lọ, torí Atiku kò fún un ní ìdáhùn bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Òun Makinde ló lè mọ̀ bí òun bá fẹ́ wọ inú ADC pẹ̀lú ohun tí Atiku wí yìí, tàbí òun ò ní wọbẹ̀. Bóyá òun yóò ṣiṣẹ́ láti lè du ipò ààrẹ nínú ẹgbẹ́ náà ni o, tàbí òun ò ní ṣe. Bẹ́ẹ̀ ohun tó fa ìpàdé yìí náà ni pé kí Atiku fi wọ́n lọ́kàn balẹ̀, torí bí òun Makinde bá ń lọ, òun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú PDP tí wọ́n ti jọ ń ja ìjà nínú ẹgbẹ́ náà láti ọjọ́ ìwá ni wọ́n jọ ń lọ, torí gbogbo wọn ń wá inú ẹgbẹ́ tí wọ́n fẹ́ wọ̀ ni. Wọn kò sì fẹ́ ẹgbẹ́ tí wọ́n yóò wọ̀ tí wọ́n yóò tún fìyà jẹ àwọn tàbí dí àwọn lọ́wọ́ níbẹ̀. Ohun tó fa ìdí ìpàdé tí Makinde lọ ṣe pẹ̀lú Atiku lọ́dọ̀ Babangida rèé, kí Babangida lè jẹ́ bí ẹlẹ́rìí kó sì jẹ́ bàbá ìsàlẹ̀ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọ wà nínú PDP kò tiẹ̀ ronú ADC, àwọn ń fẹ́ lọ sínú APC sòsé ní tiwọn ni. Wọ́n ti mọ̀ pé bí àwọn bá ti lè dé inú ẹgbẹ́ náà kò sí wàhálà kan fáwọn mọ́, gbogbo ohun tí àwọn bá fẹ́ làwọn yóò rí ní tiwọn. Àmọ́ Makinde ló ń ṣáájú àwọn èèyàn yìí, òun ló sì ń wo inú ẹgbẹ́ tó fẹ́ kó gbogbo wọn lọ. Ìdí náà rèé tó sì fi lọ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu níjọ́sí, ìyẹn níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, tí Fáyọ̀ṣe yìí náà sọ oríṣiríṣi ọ̀rọ̀ nígbà náà pé ààrẹ ò dá Makinde lóhùn, wọ́n lé e síta ni. Bó tiẹ̀ jẹ́ pé ìwádìí fi hàn pé ọ̀rọ̀ náà kò padà rí bẹ́ẹ̀, ọ̀tọ̀ pátápátá ni ohun tó ṣẹlẹ̀ níbẹ̀, yàtọ̀ sí èyí tí gómìnà àtijọ́ náà gbé jáde. Ọ̀rọ̀ òṣèlú lásán lòun ń sọ. Àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan-an náà ni pé àwọn Makinde pàápàá ti fojú ara wọn rí i pé ilé ẹgbẹ́ PDP fẹ́ wó gbá pátá, wọn kò sì fẹ́ kí ilé náà wó mọ́ àwọn lórí. Ní kálukú wọn ṣe bẹ̀rẹ̀ sí fà sẹ́yìn tí wọ́n ń fẹ̀yìn rìn jáde. Kò sì sí tàbí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó wà níbẹ̀ pé Makinde fúnra ẹ̀ fẹ́ jápa ni. Ibi tí yóò wá jápa lọ tí kò ní di pé ó já putuputu níbẹ̀ ló ń wò. Ìyẹn ló ṣe ń ṣèpàdé káàkiri.
èrò pọ̀ tí Mákindé lè kó wọnú ADC lóòótọ́, ó lè kó àwọn alágbára inú ẹgbẹ́ PDP lọ, àmọ́ àwọn àdéhùn kan wà tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ Àtíkù. Lára ẹ̀ náà sì ni pé ṣé Mákindé yóò lè du ipò ààrẹ láti inú ẹgbẹ́ wọn. Ọ̀dọ̀ Àtíkù ní kinní náà le sí jù. Àtíkù fẹ́ àwọn àjákùbọ̀ PDP yìí, ó fẹ́ wọn tọkàntara ní pàápàá, àmọ́ kò fẹ́ kí irú wàhálà tó ti wà lọ́rùn òun lórí ọ̀rọ̀ Òbí tún bẹ̀rẹ̀ lákọ̀tun lọ́dọ̀ Mákindé náà. Ohun tó ṣe ń fọgbọ́n sọ fún wọn pé kí wọ́n kọ́kọ́ máa bọ̀ nínú ADC náà, bí wọ́n bá débẹ̀ àwọn yóò máa yanjú ohun gbogbo tó bá kù nìyẹn. Mákindé kò fẹ́ ṣèyẹn o, nítorí ó mọ̀ pé tí àwọn kò bá múra dáadáa, ohun tó ṣẹlẹ̀ nínú PDP níjọ́sí tí òun sá fún, òun náà ni yóò tún padà ṣẹlẹ̀, torí gbogbo àwọn tí Àtíkù bá du ipò náà ni yóò nà lánà játí bí kì í bá ṣe pé wọ́n múra. Àgàgà nígbà tí òun Mákindé àti Peter Obi bá ń jà sí nǹkan kan náà láti ìsàlẹ̀ odò Ọya, tí wọ́n dá ìbò tiwọn sí méjì tí Àtíkù sì kó gbogbo ìbò ilẹ̀ Haúsá. Ìyẹn ló ṣe jẹ́ pé ìpàdé tí wọ́n ṣe náà kò tí ì forítì síbì kan o. Ó ṣeé ṣe kí wọ́n tún ṣe ìpàdé míì láìpẹ́. Àmọ́ èyí tí gbogbo èèyàn gbọ́dọ̀ mú dání báyìí ni pé Mákindé náà fẹ́ japa. Kódà bó dúró níbì kan tó ń pariwo pé òun ò lè kúrò nínú PDP, afasẹ́gbèjò tó ń tan ara ẹ̀ jẹ ni. Ẹ̀mí ẹ̀ ti kúrò nínú PDP o, kòròfo ara ẹ̀ lásán ló kù níbẹ̀ ó jàre. Ọláìwọlá alága ló ń yẹ ìpàdé Mákindé pẹ̀lú Àtíkù nílé Babangida yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.